ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ náà ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ eré mọ́ o tẹ́ bá wò ẹ wo àwọn OPC ẹ rí i pé ìjọba tó bá ti jẹ́ ìjọba Yorùbá náà máa ń bàjá kí ló dé ẹ wo Ọbásanjọ́ torí Yorùbá ni o ẹ bàjá ìjọba Goodluck dé bóyá favour ẹ bàjá Yorùbá ló tún wà ń bẹ̀ yìí o Ìgbòho kọ́ lẹ̀ ń bàjá Tinubu lẹ̀ ń bàjá torí mo rò Tinubu ni ẹ jẹ́ kí n wá sọ nǹkan kan fún yín Ìbà Gani Adams bóyá kíran Yorùbá gbogbo wọn kàn bẹ̀ yín ẹ̀ṣẹ̀ tí Yorùbá bá ṣẹ̀ yín kàn bẹ̀ yín kàn rọ̀ yín kàn tù yín ọ̀rọ̀ yìí ò ń ṣojú lásán dàbí pé I don't know because mi mọ reason tẹ́ fi máa kó àwọn èèyàn síta kán máa bo olóyè Sunday Igboho ẹ lè ṣiṣẹ́ tó ń ṣe yìí a mọ̀ bẹ́ẹ̀ bọ̀ ó ń ṣe ẹkùn lọ́wọ́ àbíkẹ́ dákẹ́ máa yí ẹni Saturday July 4 ó wà nù gbó gbogbo Ọ̀yọ́ páàkì tó ń sọ yẹn olóyè Sunday Igboho máa ń lọ bẹ̀ everyday wọ́n ti sún wọn sẹ́yìn dáadáa wọ́n ti sún wọn sẹ́yìn dáadáa láwọn kidnappers yẹn ẹni tó ń ṣe tó recover nílé yìí o ẹ get it báyìí ẹ̀yin dẹ̀ wà online ẹ kó àwọn èèyàn síta ọ̀gá olórúkà yẹn á máa jà máa lanu mo wá rí i pé inú ọ̀rọ̀ ẹ̀ tẹ́ bá ń gbọ́rọ̀ ẹ mọ̀ pé ìlara ni ó dẹ̀ máa ń sọ ó máa ń fi bá Gani Adams gáìdì ọ̀rọ̀ ẹ̀ àti mọ̀ pé wọ́n rán ni ẹ nídìí ẹ tẹ́ ẹ bá lè ṣe ẹni tó ń ṣe ẹ fílẹ̀ kó máa ṣe má ní lóun ò ní ṣó nǹkan kan online mọ́ ká ló ń ṣó nǹkan kan ẹ ti gbọ̀nà ẹ̀bùrú yọ sí i inú gbó yẹn wọ́n ti sún àwọn pípù yẹn sẹ́yìn dáadáa o ṣé gbọ́ kan tí mo sọ ẹni Saturday yìí ó wà nù gbó yẹn báyìí ẹ̀yin dẹ̀ kó àwọn èèyàn síta kó máa bu ṣó dáa bẹ́ẹ̀ ẹ̀yin ìran Yorùbá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká bẹ̀ bá Gani Adams ẹ jẹ́ ká bẹ̀ ẹ̀yin náà ẹ má bulí ẹ̀ mọ́ ẹ filẹ̀ sáyé ẹ jọ̀ọ́ máa yẹn o ibi tó wà lọ́rọ̀ Yorùbá ó gẹ́tà síbi ó deserve ká bẹ̀ tí Yorùbá bá ṣẹ̀ ẹ jẹ́ ká bẹ̀ ẹ fẹ́ ni tó ń ṣe yìí sílẹ̀ ọ̀lẹ ni ẹ jẹ́ kó máa ṣe content tó ń ṣe yìí àwa ọmọ Yorùbá à ń gbádùn content yẹn ó pé kò lọ fànà ọ̀hún ẹ̀yin tẹ́lẹ̀ ń sọ̀rọ̀ tẹ́lòmíì ń pè mí òun adógún òun adọ́gbọ̀n irọ́ ni ẹ̀dógún ẹ̀dọ́gbọ̀n ta ló mọ̀ pé bóyá téèyàn bá kú wọn lọ bí sí Amẹ́ríkà kí ló dé ta fẹ́ máa bẹ̀rù ikú náà Ọlọ́run ti promise everybody ìwọ tó bá lágbára kan tó fi ń dọmọ nìkejì ẹ̀ láàmú má kú mọ́ bọ̀ tó bá ti ọmọ nìkejì ẹ̀ tó wá ṣubú ẹ̀ tó wá kú lọ́nà àìtọ́ wọ́n fúnra ó ti fi lọ́lẹ̀ pé èso rere ò lè jáde lára ẹ̀ kì í yá àwọn èèyàn àwọn tó ṣe bìtà àná dà àwọn dà Ọlọ́run dẹ̀ máa ń fúnyàn ní gbogbo ẹ̀ láyé èèyàn á rí ẹ jẹ́ ká ṣe dáadáa ariwo kí ìyá má jẹ̀ràn Yorùbá ní Sunday Igboho ń pariwo ó lóun lágbára òun ó lóun fi mẹ̀kúnnù lára inú igbó ni ẹ̀yin lágbára yín láyé ìgbà kan kọ́ àti ìyàwó lẹ̀ ń wá káàkiri hey stop there àwọn náà ẹ lórúka ọkọ àti ìyàwó bá ń jà ẹ lu ọkọ ẹ gbé ìyàwó lọ ṣíọ.